nítorí àwọn ìròyìn tí ó máa lágbára díẹ̀ ni àwọn bọ̀dá Sultan Sokoto ni wọ́n ṣe ń pe social media ní tẹ́rọ́rìstì nítorí àwọn ìròyìn tí wọ́n fẹ́ kẹ́ ẹ máa gbọ́, àwọn ìròyìn tí wọ́n ò tiẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan ń pa ẹ̀ ni ẹ ṣe ń pariwo fún ìjọba pé ẹ wá nǹkan kan ṣe sí o, ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa regulate social media o, ṣáṣìírí ti ń tú. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ìpànìyàn ṣayọ̀ tí àwọn aróòkè ọya ń ṣe ni wọn ò fẹ́ kí ayé ó máa rí. Nǹkan kan tó ṣẹlẹ̀ báyìí lóní yàjóyàjó, ẹjọ́ nítorí Ọlọ́run, ìròyìn ìjọba mélòó ló ń gbé tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ social media? Ǹjẹ́ yìí mọ̀ wípé àṣírí àwọn agbésùnmọ̀mí ó ti ń tú, ọwọ́ ti tẹ àwọn bíi mélòó kan tí wọ́n ti arrest ní Sokoto community. Ṣé ẹ pé láìpẹ́ la sọ fún wípé Tọ́jí Bello kọ lẹ́tà sí àwọn Sokoto community kan pé wọ́n gbọ́dọ̀ fi gbogbo ilé àtọ̀nà wọn sílẹ̀, tí wọ́n fẹ́ gbúrò wọn, òun fẹ́ ló bẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ òun ó jẹ̀bẹ̀ run. A kí àwọn ológun wa, abálájọ tí Gumi ń pariwo pé kí ìjọba má fi àyè gba Israeli àti US o, tí wọ́n fi ń protest, tí wọ́n fi kóra wọn jọ against Trump. Àwọn intelligent Israel pẹ̀lú àwọn military wa wọ́n ṣiṣẹ́ takuntakun, bẹ́ẹ̀ ni US náà ò sinmi àti máa kó àwọn èròjà ogun tó le láti máa kó ránṣẹ́ láti fi ṣiṣẹ́ yìí, torí wọ́n mọ̀ pé àṣírí máa tú pẹ̀lú àwọn nǹkan ìjà ogun ìjọ tí Amẹ́ríkà àti nǹkan ìjà ogun wọn oríṣiríṣi tó ti ń balẹ̀ làyà wọn ti ń já. Àṣírí àwọn agbésùmọ̀mí àti àwọn tó wà lẹ́yìn wọn, àṣírí wọn máa bẹ̀rẹ̀ sí ní tú. Gumi mọ̀ wípé Israel àti US, especially Trump àti ààrẹ US, wọ́n fẹ́ gbọ́n tí ń jẹ́ tẹ́rọ́rìsì, wọ́n mú ọ̀rọ̀ tẹ́rọ́rìsì ń kékeré, wọ́n fẹ́ gbọ́n ṣàkání wọn. Wọ́n sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe tẹ́rọ́rìsì yìí abẹ́sìn Islam ni wọ́n ń sá sí láti fi máa fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò lórí ẹ̀sìn lásán, ẹ̀sìn tó jẹ́ pé ọ̀kan ẹni lè gbàgbọ́ ẹni. Wọ́n ti arrest wọn, tẹ́ ẹ bá wo ẹ̀yìn mi ẹ máa rí ìwé ìròyìn tó jáde tó fi tú àṣírí wọn lóní yàjóyàjó wípé ọwọ́ ti tẹ àwọn bandit kan ní Sokoto community látìgbà tí Trump ti strike àkọ́kọ́ táwọn Gumi ti ń pariwo. Ẹjọ́ nítorí Ọlọ́run, wọ́n pariwo against Trump, ìjọ́ wo ni wọ́n pariwo against terrorist? Collaboration yìí ní agbára láàrin intelligent Israel àti Nigeria military. Ṣé wàá rí n tó ṣẹlẹ̀ rèé, bẹ́ẹ̀ ṣe ba iṣẹ́ ọwọ́ àwọn bandit yìí jẹ́ ní Sokoto, àwọn terrorist rúnrún oríṣiríṣi ọkọ̀ burúkú ló tọ́ sí wọn. Àwọn ẹ̀yà wo ni wọ́n? Ẹ̀sìn wo ni wọ́n ń parọ́ mọ́? Ìjà wo ni wọ́n láwọn ń jà? Ṣé Boko Haram tá à ń sọ yìí, ṣé ọmọre wà nínú ìbọn ni? Wọ́n ní tó Boko, wọ́n kọ́kọ́ tú lóríṣiríṣi ńgbà tí wọ́n ń gbé bọ̀. Apá àwọn northerners náà ò fẹ́ ká mọ̀. Ẹ jẹ́ mèrè question lọ́wọ́ yín. Bó bá jẹ́ wípé nǹkan kan náà ni wá, ṣé àwọn tí wọ́n ń pa àwọn èèyàn wọn ní north lọ́hùn tí wọ́n ò protest against ẹ̀, tí Gumi ò sọ̀rọ̀ tó sì tún dúró sẹ́yìn wọn gbágbágbá wípé ẹ̀kọ́ bí wọ́n ṣe ń bá wọn gbé, ẹ̀kọ́ bí wọ́n ṣe ń bá wọn gbé, kò síbi Fúlàní ń lọ. Ọ̀rọ̀ mélòó lẹ ti gbọ́ lẹ́nu Sultan lórí àwọn tẹ́rọ́rìstì yìí tí wọ́n bá lè máa pa ọmọ ìyá wọn, àwọn ìran wọn pẹ̀lú ìgbésùnmọ̀mí tí wọ́n fẹ̀mí wọn ṣòfò? Kí ni yóò ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹlòmíì tí wọn ò mọ̀ rí? Kí ni yóò ṣẹlẹ̀ sí ìran míì? La ṣe ń béèrè wípé ṣé nǹkan kan náà ni wá? Ṣé nǹkan kan náà ni wá? Àṣírí wọn máa bẹ̀rẹ̀ sí ní tú, wọ́n máa arrest wọn,
pẹ̀lú ọwọ́ tí Israel gbé wá àti àwọn nǹkan ìjà ogun tí wọ́n fi máa ṣọ́ wọn táwọn Amẹ́ríkà ń kó ránṣẹ́ pẹ̀lú àwọn ológun wa, inú àwọn ológun wa náà ò lè dùn kán máa kú sójú ìjà, wọ́n ti kú jù. Bá a bá bújọba díẹ̀, ẹ jẹ́ ká tún padà sọ́dọ̀ àwọn mílítì wa. Ẹ jọ̀ọ́ sà, àwọn nǹkan ìjà ogun tí wọ́n ń kó ránṣẹ́ yìí, bóò ni ò ṣe ní padà máa bọ́ sọ́wọ́ àwọn tẹ́rọ́rìstì torí àwọn alábọ̀dé, torí àwọn ọ̀dàlẹ̀ ọ̀gbẹ̀yìn bẹ́bọ jẹ́, torí yẹn tó ń ba èmi lẹ́rù lọ́tọ̀. Gbogbo nǹkan ìjà ogun táwọn Amẹ́ríkà tí wọ́n ń kó ránṣẹ́ yìí ṣáà ní rí nínú àwọn ológun wa tí ó tún máa ṣiṣẹ́ fún àwọn Fúlàní, torí Fúlàní ló pọ̀ jù nínú àwọn ọmọ ológun o. Fúlàní ló pọ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn báńdíìtì tí wọ́n ti dáríjì wà nínú àwọn ológun o. Ṣé kò tó àsìkò báyìí kí ìjọba bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kàn tiẹ̀ fagilé repentant bandit, repentant Boko Haram, rándanràndan ní gbogbo ilé ìkọ́ yẹ ká máa gbọ́ sétí. Láìpẹ́ mo wo tẹlifíṣàn tá a rí bí àwọn ìjọba Katsina bóyájọ́ kẹta tẹ́ndà Boko Haram àwọn bandit sílẹ̀ tí wọ́n ní àwọn fún àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì lówó. Tèrò wá pọ̀ ń bẹ́ẹ̀ bí bá èrò tó pọ̀ ń bẹ. Ọdún owó wo ni wọ́n ń ṣe lásìkò tí wàhálà wá? Ṣebí tí wọ́n bá fẹ́ fáwọn tó fẹ̀yìntì ṣẹ́tún ṣayẹyẹ léyẹn nítorí ìyẹn ni? Ṣé ìṣèpọ̀ tó ń dọ́gbọ́n kówó fáwọn bandit bílíọ̀n tẹ́ láwọn tó ṣiṣẹ́ fẹ̀yìntì làwọn ń fún lówó? Kí ni wọ́n fẹ́ kàn fowó ṣe? Ṣé àwọn tó ṣiṣẹ́ fẹ̀yìntì lè rò pọ̀ ní stadium báyẹn? Ṣé àwọn ọmọ kéékèèké tó wà ń bẹ̀ ijó tí wọ́n ń jó ṣé ó yẹ kẹ́sẹ̀ wàá jó nítorí pé wọ́n fẹ́ gbowó ọ̀yà wọn? Ṣé nǹkan kan náà làwọn àtàwọn ará bí pẹ̀lú ìrònú àṣà àti ṣe wọn? Ṣáà lè jọ gbé ṣáà lè jọ máa wà títí ayé? Àwọn ò sọ pé wọ́n Nàìjíríà kọ́, wọ́n Nàìjíríà ni, ṣùgbọ́n àwọn ẹ̀yà wọn ló pọ̀ jù nínú iṣẹ́ ológun. Àwọn nǹkan ìjà ogun tí wọ́n ń kó wá yìí, bó ni wọn ò ṣe ní lára àwọn tí wọ́n ti dáríjì nínú Boko Haram, ICIC àbí bó ni wọ́n ti ń pè wọ́n lákúráwá tí wọ́n ti darapọ̀ mọ́ iṣẹ́ ológun, bó ni wọn ò ṣe ní jí kó lọ bá àwọn ẹgbẹ́ wọn kán tó fi bẹ̀rẹ̀ sí ní jagun, kán tó fi bẹ̀rẹ̀ sí ṣe sùtá, kán tó fi bẹ̀rẹ̀ sí dojúkọ àwọn ológun wa. Ẹ má gbàgbé pé wọn a máa lọ bárẹ́kè o. Bí olè ilé ọ̀bá sílẹ̀kùn fún tìta ò ní mojú ilé o. Abẹ bàbá wa o, ẹ má dákẹ́ o. Bàbá tí ń jagun ṣẹ́gun ni ẹja máa fẹ̀ ẹsẹ̀ yìí délé ká máa fura o. Ọlọ́run ló fi Trump àti Israel ló fi jíǹkí wa lásìkò yìí o. Bí bẹ́ẹ̀ kọ́ ìta ń sọ ìkọ́là bá máa sọ o. Ṣùgbọ́n bí mò ń bọ̀ rí, tẹ́ ẹ bá wo ìwé ẹ̀yìn mi, ọwọ́ ti tẹ àwọn báńdíìtì tí wọ́n fẹ́ gbìnàyà ní Sokoto nígbà tí wọ́n múra láti ṣiṣẹ́ ibi wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n sì ti fọwọ́ síkú òfin mú. Ṣé bí wọ́n ṣe wá fọwọ́ síkú òfin mú wọn yìí, ṣé wọ́n fẹ́ lọ kó wọn síbì kan ni? Torí àwọn Gumi àti àwọn Northerners leaders tí àwọn tó wà ń bẹ̀ ní òṣèlú tí wọ́n mọ̀ nípa àwọn ará bí ara wọn ò ní balẹ̀ ń sìn wọn níwà comfortable. Abẹ́ ẹ̀ máa dá mi lóhùn. Pakistan, Turkey, China ní ẹni àwa ràn lọ́wọ́ lọ o. Àwọn US àti Israel pẹ̀lú àwọn ológun wa ni wọ́n ń ṣiṣẹ́ takuntakun yìí o. Ṣé wọ́n máa wà comfortable? Tọ́ ìbéèrè mi tó rèé o, níbo ni wọ́n ń kó wọn lọ o? Kí ni wọ́n fẹ́ ṣe fún wọn o? Ṣé wọ́n tún padà dá wọn lẹ̀ ni? Wọ́n á ní ẹ ti ronú pìwàdà ni wọ́n bá kówó wa fún wọn. Àwọn tí ń pààràn wọn tí wọn ò rò sọ, tí wọ́n sì tún dúró lé ẹ̀yìn àwọn tó ń pa ìran wọn, tí wọ́n fẹ̀mí àwọn èèyàn ṣòfò, tí wọ́n sì tún sọ pé ẹja máa bá wọn gbé. Ṣé àwọn la máa bá gbé? Àwọn ò against wọn Nàìjíríà o, ṣùgbọ́n ṣé wọ́n Nàìjíríà ní ṣá? Ìkànnì Jùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Ẹ̀yin ọ̀gá ológun, àwọn Fúlàní ló pọ̀ jù ní ológun o. Tẹ́ ẹ bá jẹ́ ẹ̀yà Ìgbò àbí Yorùbá tàbí ẹ̀yà míì, ẹ ranjú mọ́ nǹkan ìjà ogun yẹn dáadáa. Ẹ kíyèsára kó má jẹ́ pé wọ́n ó tún padà kó jáde, wọ́n á tún wá fi padà bá yín jà. Ọmọ Nàìjíríà,
ọmọ Nàìjíríà Fúlàní kì í dalẹ̀ ara wọn o. Tí wọ́n bá ní wọ́n repent, tí wọ́n kó wọn sáàrin sójà, wọ́n lọ fi wọ́n ṣalamí ni o. Wọn ò gọ̀ o. Olè lé ní sílẹ̀kùn fún títà o. Àbọ̀ mi rèé o. A kú oríire o. Oríire náà bá wa kalẹ̀ o. Ọlọ́run máa fagbára àwọn ológun wa àtàwọn Israel pẹ̀lú US ká o. Àní bá wàhálà yìí àní bá kú. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa.